Ẹsẹ̀ ìkíní. Nítorí nǹkan yìí ni mo rò ní àyà mi, àní láti wádìí gbogbo èyí pé olódodo àti ọlọ́gbọ́n àti iṣẹ́ wọn lọ́wọ́ Ọlọ́run ni ó wà, ìfẹ́ ni àti ìríra, kò sí ẹni tí ó mọ̀ ọ́n, gbogbo èyí wà níwájú wọn. Ẹsẹ̀ ìkejì. Bákan náà ni gbogbo orí fún gbogbo wọn, ohun kan náà ni ó ṣẹ̀ sí olódodo àti sí ẹni búburú àti sí ẹni rere àti sí mímọ́ àti sí aláìmọ́, sí ẹni tí ń rúbọ àti sí ẹni tí kò rúbọ. Bí ènìyàn rere ti rí, bẹ́ẹ̀ ni ẹlẹ́ṣẹ̀ àti ẹni tí ń búra àti ẹni tí ó bẹ̀rù ìbúra. Ẹsẹ̀ ìkẹta. Èyí ni ibi nínú ohun gbogbo tí à ń ṣe lábẹ́ oòrùn, pé iṣẹ́ kan náà sì ni gbogbo wọn, àti pẹ̀lú àyà àwọn ọmọ ènìyàn kún fún ibi, ìsìnwú ń bẹ nínú wọn. Nígbà tí wọ́n wà láàyè àti lẹ́yìn èyí ni wọ́n á lọ sọ́dọ̀ àwọn òkú. Ẹsẹ̀ ìkẹrin. Nítorí pé ta ni ẹni tí a yàn tí ìrètí alààyè wà fún? Nítorí àyájá sàn ju òkú kìnìún lọ. Ẹsẹ̀ ìkarùn-ún. Nítorí alààyè mọ̀ pé àwọn ó kú, ṣùgbọ́n àwọn òkú kò mọ ohun kan, bẹ́ẹ̀ ni wọn kì í ní èrè mọ́, nítorí ìrántí wọn ti di ìgbàgbé. Ẹsẹ̀ ìkẹfà. Ìfẹ́ wọn pẹ̀lú àti ìríra wọn àti ìlara wọn ó parun nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó kò sì ní ìpín láéláé nínú gbogbo tí à ń ṣe lábẹ́ oòrùn. Ẹsẹ̀ ìkeje. Máa bá tìrẹ lọ, máa fi ayọ̀ jẹ oúnjẹ rẹ, kí o sì máa fi inú dídùn mu ọtí wáìnì rẹ, nítorí pé Ọlọ́run tẹ́wọ́ gba iṣẹ́ rẹ nísinsìnyí. Ẹsẹ̀ ìkẹjọ. Jẹ́ kí aṣọ rẹ kí ó máa fún nígbà gbogbo, kí o sì má jẹ́ kí orí rẹ kí ó ṣe aláìní òróró ìkunra. Ẹsẹ̀ ìkẹsàn-án. Máa fi ayọ̀ bá aya rẹ gbé, tí ìwọ fẹ́ ní gbogbo ọjọ́ ayé asán rẹ, tí ó fi fún ọ lábẹ́ oòrùn ní gbogbo ọjọ́ asán rẹ, nítorí èyí ni ìpín tìrẹ ní ayé yìí àti nínú làálàá tí ìwọ ṣe lábẹ́ oòrùn. Ẹsẹ̀ ìkẹwàá. Ohunkóhun tí ọwọ́ rẹ rí ní ṣíṣe, fi agbára ṣe é, nítorí tí kò sí ète, bẹ́ẹ̀ ni kò sí ìmọ̀ tàbí ọgbọ́n ní isà òkú níbi tí ìwọ ń rè. Ẹsẹ̀ ìkọkànlá. Mo padà, mo sì rí i lábẹ́ oòrùn pé eré ìje kìí ṣe ti ẹni tí ó yára, bẹ́ẹ̀ ni ogun kìí ṣe ti alágbára, bẹ́ẹ̀ ni oúnjẹ kìí ṣe ti ọlọ́gbọ́n, bẹ́ẹ̀ ni ọrọ̀ kìí ṣe ti ẹni òye, bẹ́ẹ̀ ni ojúrere kìí ṣe ti ọlọ́gbọ́n inú, ṣùgbọ́n ìgbà àti èṣe ń ṣe sí gbogbo wọn. Ẹsẹ̀ ìkejìlá. Nítorí pé ènìyàn pẹ̀lú kò mọ ìgbà tirẹ̀, bí ẹja tí a mú nínú àwọn búburú àti bí ẹyẹ tí a mú nínú okùn, bẹ́ẹ̀ ni à ń dẹ àwọn ọmọ ènìyàn ní ìgbà búburú nígbà tí ó ṣubú lù wọ́n lójijì. Ẹsẹ̀ ìkẹtàlá. Ọgbọ́n yìí ni mo rí pẹ̀lú lábẹ́ oòrùn, ó sì dàbí ẹni pé ó tóbi fún mi. Ẹsẹ̀ ìkẹrìnlá. Ìlú kékeré kan wà àti ènìyàn díẹ̀ nínú rẹ̀. Ọba ńlá kan sì ṣígun tọ̀ ọ́ lọ, ó sì dojú tì í, ó sì mọ ilé ìṣọ́ tí ó tóbi tì í. Ẹsẹ̀ ìkẹẹ̀dógún. A sì rí ọkùnrin tálákà ọlọ́gbọ́n nínú rẹ̀, òun sì fi ọgbọ́n rẹ̀ gba ìlú náà sílẹ̀, ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó rántí ọkùnrin tálákà náà. Ẹsẹ̀ ìkẹrìndínlógún. Nígbà náà ni mo wí pé ọgbọ́n sàn ju agbára lọ, ṣùgbọ́n akẹ́gàn ọgbọ́n ọkùnrin tálákà náà, ohùn rẹ̀ kò sì tó òkè. Ẹsẹ̀ ìkẹtàdínlógún. À ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́gbọ́n ènìyàn ní pẹ̀lẹ́ ju igbe ẹni tí ń jẹ́ olórí nínú àwọn aṣiwèrè. Ẹsẹ̀ ìkejìdínlógún. Ọgbọ́n sàn ju ohun èlò ogun
ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ kan ó ba ohun dídára púpọ̀ jẹ́. Giscom TV nífẹ̀ẹ́ láti wò ó.